ní court 15 o nílùú Ìbàdàn wọ́n mọ̀ tẹ̀síwájú ìyẹn high court ni o tí ń bẹ nílùú Ìbàdàn wọ́n tẹ̀síwájú lónìí lórí ọ̀rọ̀ ẹjọ́ tí ń bẹ níwájú ilé ẹjọ́ yẹn. Ààrẹ Kakanfò ló gbé Olóyè Igboho lọ ilé ẹjọ́ wípé Olóyè Igboho bà wọ́n lórúkọ jẹ́ o lórí kíni. Ṣé ẹ rántí fọ́nrán kan voice note kan tó jáde ńgbà kan báyìí tí a ti gbọ́ Ààrẹ Kakanfò tó ti ń bẹ èèyàn kan sọ̀rọ̀ tí wọ́n ti sọ oríṣiríṣi ọ̀rọ̀. Fọ́nrán yẹn go viral gan nígbà yẹn. Fọ́nrán yẹn òun ló lọ̀rọ̀ fi di ọ̀rọ̀ ilé ẹjọ́. Kí wá ló wá ṣẹlẹ̀ gangan? Ààrẹ Gani Adams ló lọ ilé ẹjọ́ o wípé kí ilé ẹjọ́ pé Olóyè Igboho ti tẹ̀ tọ́n lójúmọ́lẹ̀ ó bà ń ló kọjẹ́. Kódà wọ́n tún ká fọ́nrán ohun sílẹ̀ pẹ̀lú èèyàn kan táwọn jọ ń sọ̀rọ̀ wípé eléyìí dẹ̀ tako òfin tó ń dáàbò bo ẹ̀tọ́ ẹni wípé bóò ni wọ́n ṣe ká ohun òun lẹ̀ láì ṣe pé wọ́n sọ fóun. Ló bá sọ fún ilé ẹjọ́ pé ilé ẹjọ́ o 5 billion ni mo fẹ́ gbà o lọ́wọ́ Igboho gẹ́gẹ́ bí owó ìtanràn kọ́rọ̀ yìí tó lè tán lẹ́ o Igboho gbọ́dọ̀ fún mi ní owó yẹn o. Ẹni tó jẹ́ agbẹjọ́rò Olóyè Igboho náà nílé ẹjọ́ lónìí òun náà bá mọ̀ dìde dúró ó ní olúwa mi olúwa mi olúwa mi. Ó ní ṣe rí gbogbo ọ̀rọ̀ tí agbẹjọ́rò ààrẹ sọ ó ní bí ìgbà téèyàn ń sọ̀sọ́kùsọ ni. Ó ní ìsọkúsọ ni. Ó níbi tẹ́ẹ̀tì mọ̀ pé ó jẹ́ ìsọkúsọ rèé o. Ó lóun tó ń jẹ́ agbẹjọ́rò Olóyè Igboho òun mú àfidáfìtì tó ń wá. Ó ní ẹ béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ agbẹjọ́rò ààrẹ Adams pé àfidáfìtì ti ẹ̀dá. Ó ní ṣe wá rí gbogbo tó ń sọ pé wọ́n ká fọ́ìsì ńlẹ̀ wọ́n ṣe kinní kan ńlẹ̀ wọ́n ní kò sí ti ń jọ bẹ́ẹ̀. Agbẹjọ́rò Olóyè Igboho ìyẹn Mr. Junaid Sanusi òun ní sọ̀rọ̀ yẹn. Ó ní ẹ mọ̀ dá lóhùn jàre. Ó ní ṣe rí owó 5 bílíọ̀nù tí agbẹjọ́rò ààrẹ ń béèrè ìyẹn agbẹjọ́rò ti ààrẹ Adams Síkírù Akínrelé. Ó ní ṣe rí 5 bílíọ̀nù tí ń béèrè yẹn ó ní Olóyè Igboho lówó yẹn tọ́ sí. Ó ní lówó yẹn tọ́ sí. Ṣé rí gbogbo tí wọ́n kàn ń sọ yìí ìsọkúsọ gbáà ni. Ó ní torí ẹ má dá wọn lóhùn o. Adájọ́ náà bá dìde ló bá sọ̀rọ̀ pé kò sí wàhálà ẹjọ́ ìyá sún síwájú ni. Wọ́n ní wọ́n bá àjọrùn ẹjọ́ yẹn o wípé tó bá di ọjọ́ kẹta nínú oṣù keje ọdún tá a wà yìí làwọn ó gbé ìdájọ́ kalẹ̀ gangan o lórí wípé Ìbà Gani Adams gbé Olóyè Igboho lọ ilé ẹjọ́. Bí mo sì rántí fọ́nrán yẹn tó tọ́ first note yẹn tí ààrẹ ti sọ oríṣiríṣi ẹyí èèyàn kí lẹ rí ṣe léyìí. Ẹ gbọ́ ṣé Olóyè Igboho ní 5 billion tọ́ sí àbí ààrẹ Adams ṣó ní 5 billion tọ́ sí tọ́rọ̀ ti dọ̀rọ̀ ilé ẹjọ́. Ṣùgbọ́n adájọ́ ó ti sọ̀rọ̀ ó ní ẹ má wọ́rì tó bá ti di ọjọ́ kẹta nínú oṣù keje ìdájọ́ àwọn ó gbé kalẹ̀ o. Bí yẹn ṣe lọ rèé lónìí o ní ilé ẹjọ́ high court ní ìlú Ìbàdàn látàrí ẹjọ́ tí Ààrẹ Kakanfò pé Olóyè Igboho wípé wọ́n tẹ̀ tó àwọn lójúmọ́lẹ̀ o wípé wọ́n ká voice àwọn lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ táwọn àtẹ̀wòyàn kan ń sọ láìsí pé wọ́n sọ fáwọn. Agbẹjọ́rò Olóyè Sunday Igboho náà ṣe káńtà pé kò sí ti ń jọmọ́ bẹ́ẹ̀ Olóyè Igboho gangan ni kí wọ́n fún ní 5 billion. Bí yẹn ṣe lọ́nu ọ̀rọ̀ tún wá dọ̀rọ̀ Portable báyìí. Ọ̀rọ̀ Portable yìí ọ̀rọ̀ gbogbo yìí sàásẹ́ lórí alábàáhùn òun lọ̀rọ̀ Portable lónìí Portable lọ́la Portable lọ́túnla. Bẹ́ẹ̀ bá gbàgbé kò pẹ́ yìí mọ̀nàmọ̀ wọ lọ lọ́rìn nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú òǹkọrin ni King of Fuji Saheed Òṣùpá tó ṣàjẹ́ wípé wọ́n padà gbẹ̀bẹ̀ wọ́n fi ilẹ̀. Now lánàá òde yìí ni wọ́n tún gbé Portable lọ ilé ẹjọ́. Kódà kó tó dànà ìgan ni wọ́n ti gbé ṣùgbọ́n wọ́n fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ lánàá òde yìí ìyẹn magistrate court tí ń bẹ ní Ifọ̀ ibẹ̀ ni wọ́n fojú ẹ̀ bá látàrí ẹ̀sùn wo wọ́n ní lọ́dún 2022 wípé Portable ó ṣẹ̀ṣẹ̀ kan wípé ó lu àwọn èèyàn kan ó lù wọ́n lùkulù ó fìyà jẹ wọ́n àsọ́ọ̀tì wọn. Kódà wọ́n ní lórí process ìgbà tọ́rọ̀ yìí tún ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní ṣẹlẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lọ́jọ́ 22 oṣù kọkànlá lọ́dún 2022 ní nǹkan bí ọwọ́ aago 11 alẹ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lágbègbè tí wọ́n pè ní Ìlógbò ní Ifọ̀ wọ́n lò ní Portable ló ti ṣe ẹ̀sìn ọ̀hún. Kódà wọ́n ní lórí process yẹn pé Portable àwọn nǹkan èlò orin lóríṣiríṣi ti studio pé Portable ó tún kó lọ ni wọ́n bá ka àwọn ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún sí lẹ́sẹ̀. Ṣùgbọ́n ńgbà tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ńgbà yẹn 300,000 naira ni wọ́n fi gba
béèlì Portable táwọn ará ẹ̀ àwọn fámìlì ẹ̀ bíi 2 mẹ́ta tí wọ́n sì dúró fún tó fi di wípé wọ́n ní kí Portable kó mọ̀ tàtílé wá mọ̀ jẹ́jọ́. Wọ́n látìgbà náà ní Portable kò mọ̀ wá sílé ẹjọ́ mọ́. Wọ́n ní gbogbo ìjókòó tí wọ́n ń jókòó lórí ẹjọ́ ọ̀hún pé Portable pé kò yà sí ìdí gangan rèé tí wọ́n wá fi ojú Portable tí wọ́n fi balẹ̀ ẹjọ́. Ilé ẹjọ́ wá dájọ́ wọ́n ka ẹ̀sùn kínní wọ́n ṣe kárẹ̀ o wọ́n ní ẹ̀sùn kínní judgement rèé o. In the judgement, Chief Magistrate Ilo ruled that the singer was guilty of count 1 and 2. Kí wá ní bẹ ní count 1 and 2? Wọ́n ní Portable ó fìyà jẹni ẹlẹ́ni ó nànàkúnà wọ́n tún gbà tó ti kà síwájú wọ́n ní ó sáàwá wọn àwa kíwà wọ́n ka gbogbo ẹ̀sùn ọ̀njọ́ wọ́n ní ṣùgbọ́n ẹ̀sùn alákọ̀ọ́kọ́ pé ó lè san 10,000 tí ò bá fẹ́ lọ ṣẹ̀wọ̀n. Ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ó lè san 20,000 tí ò bá fẹ́ lọ ṣẹ̀wọ̀n. Kódà wọ́n níbi tí wọ́n ti ń rojọ́ ọ̀hún lọ́wọ́ nìkan lára àwọn ọmọ ẹ̀yìn Portable bó ṣe kó 30,000 jáde nu kíákíá ló bá kó fún wọn ní ẹjọ́ pé owó rẹ̀ ìyàwó Portable ò ní lẹ́wọ̀n. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé mo ti rí orin tí Portable kan sọ kọ ẹ wo orin náà rè orin rè. Prison a country no vex, if I offend you no vex. Kò sẹ́ni tó kọjá ẹ̀wọ̀n, president ń lọ sẹ́wọ̀n, ọba ń lọ sẹ́wọ̀n, pastor ń bẹ lẹ́wọ̀n, ìmáàmù ń bẹ lẹ́wọ̀n, babaláwo ń bẹ lẹ́wọ̀n, olówó ń bẹ lẹ́wọ̀n, ọ̀ṣpọ̀fì bọ̀ lẹ́wọ̀n, Bobrisky ló dàgò bí sẹ́wọ̀n tó fi ráwọn wọ́dà lẹ́wọ̀n. Morogo nílẹ̀rù mo jẹ́ sáfèrè nínú prison. Tí Portable ti sọ pé ẹ̀wọ̀n lónìí ẹ̀wọ̀n lọ́la òun ṣẹ̀ṣẹ̀ ti ibìkan dé ni wọ́n tún gbé pé ẹ̀yin náà wá wò ṣé Portable yìí lójoojúmọ́ sá kò wá sọ inú oṣù kan tẹ́ ẹ̀ ní gbọ́ pé Portable ni o Portable ni o. Kọ́lọ́n kó ṣàánú ọmọ náà kọ́lọ́n kó ṣàánú ẹ̀ ní ẹ̀yin tẹ́ bàbá rẹ̀ ẹ̀yin ẹbí rẹ̀ ẹ bá Portable sọ̀rọ̀ gbà lónìí gbà lọ́la ara ni mò ń fàbọ̀ sí ara ní ń fàbọ̀ sí ṣùgbọ́n owó ìtanràn tán ni wọ́n ní kí Portable san owó kékeré ni just 30,000 naira ni kíá ló kówó lẹ̀ ní tí ò fi ṣe ẹ̀wọ̀n oṣù mẹ́ta nìyẹn. Ìdájọ́ tí ilé ẹjọ́ dákalẹ̀ nìyẹn pé kó lẹ̀wọ̀n oṣù mẹ́ta tàbí kó san owó ìtanràn lórí àwọn ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣùgbọ́n kíákíá ló sáré kó owó lẹ̀. Ìdí nìyẹn tí Portable tí ò fi lọ ṣẹ̀wọ̀n tẹ́sí fi ń rí tó fi ń ṣe orin míì síta tó ń sọ gbogbo ẹ̀ tó ń sọ gbogbo ẹ̀. Kọ́lọ́n kó kọ́ ọmọ náà yọ Portable. Ọlọ́run ló mọrú ẹ̀dá tó dá Portable. Orí nílùú Èkó Lagos Island lélẹ́yìí o Lagos Island rèé o ó lágbára o ó lágbára o. Gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Sanwó-Olú ẹ wo ohun tójú àwọn ọmọ ń rí torí pé wọ́n fẹ́ wọnú compound school wọn. Ẹ wo mọ́tò garawa tí ń kó àwọn wọ inú compound school torí omi ti gba gbogbo everywhere Lagos Island ó lẹ́ ń wò ẹ̀yin èèyàn ẹ ṣí ẹ fídíò yìí dáadáa o. Ẹ wo struggle táwọn ọmọ iléèwé tí wọ́n ń struggle torí pé wọ́n fẹ́ wọnú iléèwé wọn. Kí ló dé fà omi ti gba gbogbo everywhere. Iṣẹ́ ráwọn omi yẹn tó wá ń somi lásán o àwọn omi burúkú tí ò yẹ kó kàn yàn láàánú o. Tẹ bá rí àwọn omi yẹn bó ṣe ń rùn tó ẹ̀rù Ọlọ́run ó bà yín. Ó lágbára o ó lágbára gan. Ẹ wo fọ́nrán èrè ẹ jájọ wò. I was wondering what was happening here, how people just gathered. And I found out that these school children were trying to get entrance inside their school premises. This is interesting. We're just at the beginning of rainy season, and this is happening. They are trying to gain entrance inside their school premises. Come, our very dark brother, please, you've been going abroad to help other children. Please come and help us here. This one day, your Shokoto. Please, I'm begging you, come and help these children. This water is not healthy. You need to see the water. It's green. It's one greenish color. Please come and help. We need your help.